Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Ẹ má bínú, mo ti ń ṣe fídíò yẹn lọ tẹ́lẹ̀. But mo feel bí ìgbà tí èèyàn bá fẹ́ bì ló jẹ́ kí n stop. Mo rẹ̀ pé kò tí ì rí jìnnà jù. Now, nípa àwọn èèyàn sẹ́ẹ̀dì fídíò kan sí mi. Nípa tafsiri bàbá ọ̀tẹ́ kọ́lọ́n kó bá wa ṣe dáadáa fún wọn. Ìyẹn tafsiri tán ṣe nínú Ramadan. So ó dà pé bátan wá fẹ́ tú Suratul Fatiha, wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tó bí táwọn èèyàn fi ń sẹ́ndì ẹ̀ sí mi ní sísẹ́ndì wípé sẹ́wọ̀n pé ń Kùránì lẹ́yìn ìjẹ́ kínní yìí ìjó lọ bẹ́ẹ̀ sán lè kà bẹ́ẹ̀ sán lè ṣe. Kí dẹ̀ ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wípé wọ́n ń sọ̀rọ̀ nípa ìgbà tán ṣe tafsir yẹn, wọ́n wá ń tú alhamdulillahi rabbil alamin òní wọ́n ń tú. Wọ́n wá ní ó lè jẹ́ alhamdulillahi rabbil alamin tàbí alhamdulillahi rabbil alamin tàbí alhamdulillahi rabbil alamin. Ìjà wa lè fẹ́ kírun àbí ká fẹ́ ka Qur'an ká ní alhamdulillahi rabbil alamin pàṣẹ kàbá ká tún alhamdulillahi rabbil alamin tàbí alhamdulillahi rabbil alamin. Ìjà lè kà bẹ́ẹ̀ sàwọn èèyàn ń béèrè. Nígbà tí mo sọ ní ti gan lórí ẹ̀bọ̀ mo rí wípé ó ní ṣe pẹ̀lú Qur'an àti wípé pọ́ìntì kan wà tí mo fẹ́ tún mú wá. Pọ́ìntì yẹn ni wípé mostly táwọn èèyàn bá gbọ́n nǹkan kan tó bá strange tó bá wá látọ̀dọ̀ àwọn tí bóyá bí àwọn bàbá ọ̀tẹ́ àbá ìlò míì téèyàn yẹn dẹ̀ rí pé ó ń súná lèmi o ní táwọn súná sọ̀rọ̀ mò ń gbọ́ o tó bá ti lè strange létí àwọn èèyàn ní tí ọ̀kọ́ wá sórí ẹ̀ ni pé kò correct ẹni yóò mọ nǹkan tí ń sọ. Ọmọ ìyá mi alápọ̀nlé kò rí bẹ́ẹ̀. Kì í ṣe gbogbo téèyàn bá ti lè gbọ́ téèyàn wò pé àgbà tí ò kí ń ṣe lágbájá ní sọ àgbà tí ò kí ń ṣe àwọn èèyàn tiwa ní ti ń sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ò correct nìyẹn. Kò rí bẹ́ẹ̀ kọ́nà bá ṣe dáadáa fún bàbá ọ̀tẹ̀ ìyẹn point alákọ̀ọ́kọ́ kò rí bẹ́ẹ̀. Though mo gbìyànjú láti wá tafsiri yẹn táwọn èèyàn sẹ́ndì sí mi mo rí pé kì í sọ ní ganan sí kì í sànà ó wá lè jẹ́jẹ́ ta o but tafsiri day 1 òun ló wà ń bẹ ṣe wọ́n ní Ramadan di 4 àlùmí máa ṣe tafsiri day 4 lónìí báyìí so but tafsiri day 1 ìyẹn ẹjọ́ tán fẹ́ tú Suratul Fatiha òun ló wà ń bẹ. Mo tọ́kọ́ clear pé tá bá ti gbọ́ nǹkan kan tó strange bóyá ẹni tí wọ́n ń sọ yẹn rí pé bóyá kì í ṣe àwọn táwa ń gbọ́rọ̀ wọn ẹgẹ́ tí ní ìsìn báyìí bóyá ẹni yìí kì í sálì súná o kì í ṣe kíní kan o ìtumọ̀ ẹni pọ̀rọ̀ yìí ò lè kọ́kọ́ correct náà bóyá tó lè kó strange létí wa kò rí bẹ́ẹ̀. Mo ti rẹ́ ń tí ìgbà tó ṣe wípé kò tí ì mọ̀ torí tẹ́nìkan ka wàdúhé ní tó kọ́kọ́ sọ ni wípé wàdúhé bò ní tó yóò jẹ́ ni wàdúhá nípa àwọn tí wọ́n sọ wàdúhé dúhé ohun ó rò pé bóyá lẹ Yorùbá náà ti ń kà bẹ́ẹ̀ so kò mọ̀ pé ní tó correct ni so yẹn point alákọ̀ọ́kọ́. Ṣùgbọ́n sẹ́yìn lórí alhamdulillahi rabbil alamin tàbí rabbul alamin tàbí rabbal alamin mo gbìyànjú láti wá fídíò yẹn kọjá kékeré tí wọ́n sẹ́ndì yẹn. Mo rí wípé nǹkan tí bàbá ọ̀tẹ́ tí wọ́n fẹ́ gbìyànjú láti ṣe níbẹ̀ òun ni ìrọ́bù alhamdulillahi rabbil alamin ẹgẹ́ tí ní ìsìn báyìí nínú Suratul Fatiha. Ìrọ́bù wípé àwọn lárúbáwá máa pè báyìí lárúbáwá tó máa pè báyìí lárúbáwá tó máa pè báyìí wọ́n dẹ̀ correct bẹ́ẹ̀ gaskiya wọ́n correct. Ẹ gbọ́ mi dáadáa o ẹ gbàláyé mi ìtàn o tó dẹ̀ tó bá fẹ́ ṣe rọ́dún fèmí náà o wọ́n correct bẹ́ẹ̀ lórí wípé ó lè jẹ́ alhamdulillahi rabbil alamin ìrọ́bù kan ni ó bá wa alhamdulillahi rabbil alamin ìrọ́bù kan ni yóò bá wa alhamdulillahi rabbul alamin ìrọ́bù kan ni yóò bá wa. Èmi ò fẹ́ mọ̀ ṣàlàyé ibi ibẹ̀ yẹn ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́gbọ̀n náà pàtàlà kọ́ nílé kéw kọ́lọ́ bá wa sàwọn afáwà lẹ́sùn lórí Sheikh Rashid Mudathir Al-Thaqafi kọ́lọ́ bá sàwọn lẹ́sùn lórí bẹ́ẹ̀ yẹn kọ́ ni mò ń lọ ṣùgbọ́n correct àwọn èèyàn míì tán sẹ́ndì àbáwọn míì tán react lórí ẹ̀ ń sí ìsìgbà tó ṣe pé ìtàn sí ẹ̀sọ́ yẹn ò correct rárá bóyá torí pé bàbá ọ̀tẹ́ ni rárá ìtàn sọ correct bọ́ sẹ́wọ̀n ibi tí problem wà lélẹ̀. Ó dà pé gbà tán ṣe tafsiri yẹn bí wọ́n ti sọ fún Ajánásì yẹn wípé ó dẹ̀ tún lè kà ní
àwọn èèyàn wá ń gbọ́yé sí bí ìgbà tó ń sọ wípé tá a bá fẹ́ mọ̀ ka Kùránì o a lè sọ pé alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin rárá o a lè fẹ́ kírun ní ìsìn báyìí àbí ká fẹ́ ṣe tìláwà káwa ní alhamdulillahi rabbil alamin a lè kà bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé àwọn nǹkan kan ń bẹ nínú èdè lárúbáwá tó lọ ní èdè ṣùgbọ́n tí kò lọ ní kíka alukur'ani bẹ́ẹ̀ torí pé kur'an ní kíkà ó gbọ́dọ̀ jẹ́ wípé sànàbí kà bẹ́ẹ̀ ìtàn gbà wá ní kèé kàn sí pàkàn ka kur'ani o àbí èdè lárúbáwá náà gbé rárá ẹ̀gẹ́ tí tẹ́ bá dẹ̀ wo fídíò àwọn bàbá ọ̀tẹ̀ yẹn kọ́lọ́n kó bá ṣe dáadáa fún wọn ìrọ́bù ni wọ́n fẹ́ ṣe láti sọ wípé tábà sọ wípé alhamdulilayi rabbil alamin ìtumọ̀ rẹ̀ rí adẹ̀tún sọ pé alhamdulilayi rabbil alamin ìtumọ̀ rẹ̀ rí àbí alhamdulilayi rabbil alamin ìtumọ̀ rẹ̀ rí ṣùgbọ́n bóyá àwa lè kà á bóyá fẹ́ kírun àbí mo fẹ́ ka Quran bá ṣe wà ní Ramadan yìí mo fẹ́ mo ṣe tìláwà mo wá fẹ́ bẹ̀rẹ̀ Quran tí wọ́n ní alhamdulillahi rabbil alamin arrahmanir rahim malik rárá wà lè kà bẹ́ẹ̀ o ṣùgbọ́n ìrọ́bù làwọn ń ṣe àwọn nǹkan míì sì lè wà tó ṣe pé tó bá dínú ìrọ́bù wọn mọ̀ ṣàlàyé rẹ̀ ó ní àyẹ̀mọ́ gbọ́ mi o ẹ jẹ́ n sọ̀kan wọn alhamdulillahi rabbil alamin arrahmanir rahim gbọ́ mi o arrahmanir rahim o lè sọ pé arrahmanir rahim arrahmanir rahim tó bá fẹ́ mọ̀ sí ìrọ́bù lè mọ̀ sọ bẹ́ẹ̀ ó sọ pé huwa arrahmanir rahim wọ́n lè mọ̀ sọ̀rọ̀ al-ikhtisasu nǹkan kan inú ìrọ́bù náà ti mọ̀ sọ òun dẹ̀ lèmi lérò wípé àwọn náà ń gbìyànjú àti sọ bóyá mo sì wá gbé kalẹ̀ pé o dẹ̀ tún lè kà ní bóyá làwọn èèyàn fi wọ́n wípé àbí ìtumọ̀ rẹ̀ ni wípé tá a bá fẹ́ ka Kùránì o a lè sọ pé alhamdulillahi rabbil alamin tàbí rabbil alamin a ní kìrọ̀át ń tiẹ̀ gbogbo afẹ́ka wàdúhẹ́ gbogbo táǹkà pátá ànábì kà bẹ́ẹ̀ ni bọ̀ọ̀rọ̀ yẹn kọ́ la fẹ́ sọ kí wá sí pé gbogbo tó bá ti jáza nínú èdè lárúbáwá ní tó bá ti lẹ́tọ̀ nínú pàǹsọ èdè lárúbáwá òun ló lẹ́tọ̀ níbi kíka Kùránì rárá o kí nǹkan tó lè lẹ́tọ̀ níbi kíka a jẹ́ wípé a gbọ́dọ̀ rí traces rẹ̀ dọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam so kí ni yéé ṣe nǹkan tó le nínú kó jẹ́ àsìgbọ́yé ẹgẹ́ tí nísìnyí báyìí àbí àgbékalẹ̀ tó wá lè fẹ́ convince ẹlòmíì tó ṣe wípé òun ò ní ìmọ̀ nípa nǹkan yìí so alukur'an kó tó lè kàbá kan ó gbọ́dọ̀ jẹ́ wípé àrí traces rẹ̀ dọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam olóńgbé àwọn kìrọ̀átì tá à ń sọ yìí àwọn kìrọ̀átì yẹn ṣe bóyá ní táwọn kankan ronú rárá àwọn nǹkan ronú wọn ká o kìí ṣe tọ́kàn ronú o ẹgẹ́ tí ní sìn báyìí kìí ṣe tá a kàn ń ronú láti mọ̀ ká ká sọ pé siratal ladhina an'amta alayhim tàbí kó jẹ́ alayhum kíkà rẹ̀ dọ́dọ̀ ànábì wa Muhammad ní sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn ilé tá à ń sọ yìí nínú ìrọ́bù lásán nípa fẹ́ ṣe ìrọ́bù èdè lárúbáwá wọ́n kọ̀rẹ́tì o tamani alhamdulillahi rabbil alamin rabbil alamin rabbul alamin ṣùgbọ́n ní kíka alqur'ani bó fẹ́ ka quran tó fẹ́ fi jọ́sìn fọ́lọ́run bó fẹ́ ka qur'ani tó fẹ́ gba láàdá kí n kà bẹ́ẹ̀ ó wá fẹ́ kírun fáwọn èèyàn ó wá dá alhamdulillahi rabbul alamin mo sì bẹ́ẹ̀ wọ́n ló sì rí pé tafsiri náà pè wọ́n ṣe tafsiri pé wọ́n tú qur'ani ni tábàdà lọ́nkà àwọn tafasiri náà ó rí wọ́n mọ̀ sí rọ́ọ̀bù pé kíní yìí wá báyìí tẹ bá pè báyìí ó lè wá báyìí ní ti èdè ní ti ìrọ́bù ṣùgbọ́n ní ti kíkà lórí ìrun àbí ní ti kíkà pé o kàn fẹ́ ṣe tìláwà a lè ka alhamdulillahi rabbil alamin èwo ló tún kù rabbil alamin
ẹ̀rọ mọ̀ jẹ́ ń sì sọ́fà àlèkà alhamdulillahi rabbil alamin àlèkà Rabbal alamin àlèkà ṣùgbọ́n só kọ̀rẹ́tì ní èdè ó kọ̀rẹ́tì yẹn báwọn náà sì ń tú Qur'an tó ń gbà kan sálàyé ní ìrọ́bù alhamdulillahi rabbil alamin sálèkà ní Qur'an pé mo fẹ́ kírun mo fẹ́ ṣe tìláwà àlèkà ṣùgbọ́n só kọ̀rẹ́tì pé mo fẹ́ ṣe ìrọ́bù pé ìtumọ̀ báyìí náà ló sì tún túmọ̀ sí só kọ̀rẹ́tì ó kọ̀rẹ́tì bẹ́ẹ̀ bí arrahmanir rahim náà ni arrahmanir rahim arrahmanir rahim arrahmanu arrahimu ṣùgbọ́n mo fẹ́ ka Qur'ani bó ní ṣe ká mo fẹ́ ṣe tìláwà ni mo fẹ́ kírun fọ́lọ́ba ni a'udhu billahi minash shaitanir rajim ibùn yìí náà ṣẹ̀pọ̀ òwúlẹ̀ sáyà Qur'ani ẹgẹ́ ti ní ṣe báyìí a'udhu billahi minash shaitanir rajim ẹgẹ́ ti ní ṣe báyìí ṣẹ̀pọ̀ òwúlẹ̀ sáyà Qur'ani so onkola will discuss bismillahirrahmanirrahim ìyẹn mo fẹ́ sọ ń sìn bismillahirrahmanirrahim bismillahi arrahmanu arrahimu arrahmana arrahima ṣùgbọ́n lè fẹ́ ka Quran kó kà bẹ́ẹ̀ ẹgẹ́ tí ìsìnkú yìí fẹ́ ka Quran kẹ́kọ̀ọ́ Quran gẹ́gẹ́ ló wá fẹ́ kà kó wá kà bẹ́ẹ̀ rárá. innahu min Sulaiman wa innahu bismillahirrahmanirrahim tabasẹ̀ tún lọ wọnú kí ni o inú suratu Namli ìyẹn bismillahirrahmanirrahim gangan tá bá lọ wọnú kí ni o inú suratu Namli ó ní fẹ́ ka bíbẹ̀ nísìn kó nítorí wípé alẹ́ ní bismillahirrahmanirrahim kó ló oníṣèbá lè sọ bẹ́ẹ̀ náà ó sì nítumọ̀ náà ó wà rahmanirrahim rárá o àní arrahmanirrahim rárá o kó wá fẹ́ débi suratu Namli ní àyà 30 kó wá ní innahu min Sulaiman wa innahu bismillahirrahmanirrahim èèyàn wrong ó gbọ́dọ̀ jẹ́ wa innahu bismillahirrahmanirrahim ṣùgbọ́n báwo bàbá tẹ́sí ń ṣe tafsir wọ́n lè ṣe tafsir débẹ̀ náà ká ní wa innahu bismillahirrahmanirrahim adẹ̀tún lọ ní ìrọ́bù ká sọ wípé bismillahirrahmanirrahim bismillahirrahmanirrahim mo rò kó clear so ká sọ pé àwọn bàbá tẹ̀ ló sọ kí ní gangan bóyá tó sọ yìí ò correct ó correct tí è bá ti ṣe pé o fẹ́ fi ka Qur'ani kìí ṣe pé o fẹ́ fi kírun kìí ṣe pé o fẹ́ fi ṣe tìláwà ṣùgbọ́n ní ìrọ́bù ó correct o kọ́lọ̀ kó bá wa dúró ti bàbá tẹ̀ àti gbogbo àtàmọ́ wò pé kíní yìí ẹja ṣàlàyé rẹ o kó lè bá jàǹfààní fáwọn èèyàn bákan náà sì tún ní wípé mi mọ̀ bóyá padà sọnù tẹ̀fsíìrì wọn ẹgẹ́ tí ní ìsìn báyìí bóyá sọ débi pé o ò lè fi kírun báyìí o ò lè fi ṣe báyìí o ó sì ṣe kán sọ débẹ̀ ẹ pé short clip ní ká mọ́ ṣe ìbúsọ àbáwọ̀ sì ń gbómi tó fẹ́ mọ́ ṣe ìbúsọ ni so ká mọ́ ṣe ìbúsọ ó ṣe é ṣe bẹ́ẹ̀ ẹgẹ́ tí ní ìsìn báyìí ṣùgbọ́n níbi ibẹ̀ wọ́n ń gbìyànjú àti ṣe ìrọ́bù àwọn àyà yẹn ni ṣùgbọ́n ní kíkà ó fẹ́ sin lọ́wọ́ bá pẹ̀lú ó fẹ́ ṣe kìrọ́à kò lọ ó sì fẹ́ fi kírun kò lọ tí bàbá ọ̀tẹ̀ ṣé wọ́n kọ̀rẹ́ẹ̀tì bẹ́ẹ̀mi ṣe rí wọ́n kọ̀rẹ́ẹ̀tì torí wípé ó ṣeé ṣe ká padà ṣàlàyé pé a lè fi kírun bẹ́ẹ̀ wá ní gé táwọn náà bá wọn tán sí ń bẹ̀ wọ́n tún Kùránì wọ́n wá ń gbìyànjú àti ṣe ìrọ́bù ni ẹgẹ́ tí ní ìsìn báyìí ṣùgbọ́n ká pé àwọn èèyàn bá ṣe wà fẹ́ sí wọn gbọ́yé àbí wọn ṣe wà rántí ṣàlàyé bí bẹ̀yẹn ni jẹ̀mọ́ torí tọlọ́run a lè fi alhamdulillahi rabbil alamin lè fi kírun alhamdulillahi rabbil alamin lè fi kírun a sì lè fẹ́ ka Qur'ani ká mọ̀ kà bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìrọ́bù ó ṣe kí ni o wọlé tó sì jẹ́ pé òun náà lèmi rí táwọn ń ṣe nínú ibi tán ti ń ṣàlàyé tafsiri yẹn hada wa sallallahu alaihi wasallam ẹjọ́ o ẹ̀rí sìn pé Qur'an là ń ṣàlàyé fún àtàbá fẹ́ kọ́ Qur'ani
bóyá fún ọmọ wa ni àbí fúnra wa ni family wa ni àbọ̀rẹ́ wa ni àwa ń kọ́ àwọn ọmọ ń Quran ni o iṣẹ́ tá à ń ṣe òun nu. So ẹ jẹ́ ká message mi lórí WhatsApp number mi 09031324112 09031324112 ká dẹ̀ indicate pé torí online class òun la fi message mi torí online class òun la fi message mi 09031324112 tàbí ní mi o mo fẹ́ sọ pé àtà fẹ́ ṣe ájì àbí ọmọrọ́ ájì mi court òun ló ṣọ́ọ̀jù nọ́mbà wọn náà ni ájì sì ti fẹ́ close o jáde tẹ̀ mẹ́sẹ̀jì ájì mi court o 08023880944 08023880944 09032076947 09032076947 àbí Allah subhanahu wa ta'ala kó dúró ti ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn èèyàn ń béèrè pé gbogbo lábẹ́rẹ̀ give away Ramadan give away wa á bẹ̀rẹ̀ láìpẹ́ á bẹ̀rẹ̀ ní kíni o á bẹ̀rẹ̀ láìpẹ́ n kò pẹ́ lágbára Ọlọ́run bá ẹ̀wọ̀n àti mọ́ bẹ̀rẹ̀ táwa ti bẹ̀rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ ní ṣùgbọ́n ẹja sì ṣe sùúrù nù so kọ́lọ́n kó kún wa lọ àwọn nǹkan pọ̀ lọ́wọ́ mi gan so tí mo nídìí àti ṣe kí n lè bá rí àsìkò àbí Allah subhanahu wa ta'ala kó kọ́ni kọ̀ọ̀kan wa kó kún wa lọ́wọ́ ẹ mọ́jà gbàgbé o nípa online class o ká message mi lórí WhatsApp 09031324112 سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.